Ojúmọ́ ire lónìí tí ń ṣe ọjọ́ ajé Monday, ìròyìn agbègbè láwọn máa bọ́ wá sí etí ìgbọ̀nyín. Gbẹ̀ngà Olóyèdè ni oníròyìn, ẹ máa bá wa ká lọ. Nínú ìwé ìròyìn ti Daily Trust lówùúrọ̀ òní láti rí kà ní gbàgàdà wípé ẹ̀ka tó mójútó ìgbòkègbodò ọkọ̀ bàálù orílẹ̀-èdè yìí, èyí tí ọ̀gbẹ́ni Festus Keyamo jẹ́ olùdarí, sọ wípé lẹ́yìn ọdún méjì sẹ́yìn ni àjọ náà ń gbìyànjú àti kópa àwọn òṣìṣẹ́ 100 fún ìṣègbàkóso ìdarí ọkọ̀ bàálù lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tí wọ́n sọ wípé ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn 100 ènìyàn náà yóò wáyé láìpẹ́ jọjọ. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú abala ìwé The Daily Trust ní òwúrọ̀ yìí. Bákan náà nínú ìwé The New Telegraph sọ fún wa wípé àwọn ọ̀wọ́n ọmọ ogun orílẹ̀‐èdè Nàìjíríà gba àgbàsílẹ̀ àwọn ènìyàn 4,400 tí àwọn ajínigbé gbé sí àkàkà wọn, èyí tí wọ́n gba àgbàsílẹ̀ wọn láti inú igbó Sambisa Forest. Kò jẹ́ bí ó ṣe jẹ́ nínú ìwé ìròyìn ti Telegraph ní àárọ̀ yìí. Bákan náà kí a tún lọ sí abala ìwé ìròyìn ti Vanguard tòní sọ fún wa pé àwọn ojúlówó ohun èlò olówó iyebíye tó pọ̀ jàǹtìrẹrẹ láwọn olùpèsè ohun èlò ti pàdánù àti àwọn ọjà náà títà nínú yàrá ìkẹ́rùsí ọjà sí lọ́wọ́lọ́wọ́. Bákan náà kí a tún tara ṣàṣàká lọ sínú ìwé ìròyìn The Punch ní òwúrọ̀ òní sọ fún wa pé federal government may slash 6 trillion fuel import. Ìyẹn fi yé wa wípé wọ́n ní ó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gé owó tó tó ní tírílíọ̀nù náírà lórí gbígbé epo wọlé sínú orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn The Punch ló sọ èyí di mímọ̀ lónìí tí ń ṣe ọjọ́ ajé Monday. Kí a wá tara ṣàṣà báyìí kí a wá padà sí orí ìwé ìròyìn bákan náà lórí ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, èyí tí ìwé ìròyìn Punch Sports Extra gbé jáde lónìí tí ń ṣe ọjọ́ ajé Monday fi yé wa wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Man City gbégbá orókè níbi ìdíje 2023-2024 Premier League. Bákan náà ni àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gbé ipò kejì nínú ìpele bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ọ̀hún tó wáyé ní àná òde òní. Àríjù báyìí lọ nínú ìròyìn agbègbè. Gbẹ̀ngà Olóyèdè ń kí yín. Tó bá di ọ̀la òde òní, ẹ pàdé wa.